Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Mùsùlùmí. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Mùsùlùmí. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Bàbá mi ìyá mi ò sọ mí ní Al-Ganmowiy. Wahab ni wọ́n sọ mí gbàdé tí mà pé ń jẹ́ bẹ́ẹ̀ títí mi náà fi mà pé Wahab ló kọ́ tán sọ mí. gbogbo nǹkan pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ayé wọ́n ní wa kullu hawadisi dunya tufid. gbogbo ìṣẹ̀lẹ̀ ayé yẹn máa ń fà ní jáde fáwọn tọ́lọ́mù bá kankan sáfà níbẹ̀ ádẹ̀mú náírà jáde kọ́lọ́mọ ni wá la. Àmín. kọ́lọ́mọ bara ni wá. Àmín. ẹ̀rọ ọlọ́run kan ní ń jábọ̀ Wahab Zubair ó ń ṣe wáàsí ní 1979 nílé rédíò ní Lagos State tí a mọ̀ pé ń bí àyàn sọ làyàn gbọ́ ẹ̀rọ ọlọ́run kan máa lọ bá bàbá pé ayé Wahab ń ṣe wáàsí Wahab ò ní níbo ló ti kọ́ tọ́lọ́ lọ́wọ́ bùn mi n ò sì wá káàkiri ń gbà náà. àwọn adeleke láàárọ̀ ọjọ́ náà nàbà ní ń gbọ́ kí ni wọ́n lọ sí ilé rédíò ni mo ní mi ò lọ ilé rédíò wà ní tani jábọ̀ Wahab Zubair akramakallah èmi náà ní jẹ́ bẹ́ẹ̀ ọ̀ lọ ilé rédíò ni ọ̀ lọ ẹ̀mẹ́ta náà béèrè mi ò lọ ilé rédíò bàbá wò pé tani wàá tún jẹ́ Abdul Wahab. Wahab Zubair àṣẹ ẹ̀rọ ọ̀rọ̀ nǹkan bẹ tí ń bẹ ní Surulere ń gbà náà arákùnrin náà mọ̀rọ̀ kó ti di professor nsìn tó bá ti wà láyé kọ́lọ́njọ́ máa bẹ dáadáa. Àmín. òun náà tún wá kọ́ làbí tèmi yìí Allahu akbar. ìlú làkànnà làjọ kọ́ torí mo ní káwọn kan lọ ìmẹ́ntọ́ ń dìsín o àmọ́ mo rán àfàwà Wahab ọ̀lẹ́sìn kó bá ń tírèsì ẹ lọ ọlọ́dẹ ni kò rí olùwà sọ fún mi pé irú làyín náà lẹ́nìyẹn kọ́. Allahu akbar. musali mi kọ́ tàbí èsì sèmi tó tọ́ àwòdà múwe kan wá bá fún wa níwèé látòní lọ gbogbo wa tó bá ti fẹ́ korúkọ ara rẹ̀ máa kọ Al-Wahab Zubair Al-Ganmowiy sí. Allahu akbar.